السلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته. ní tẹ̀síwájú lórí àwọn àlàyé eléyìí tá à ń sọ lọ nípa àwọn gbólóhùn eléyìí tí àwọn ọmọ ìyá wa kan tí wọ́n gbé jáde gẹ́gẹ́ bí challenge. nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí wọ́n tún sọ tó ṣe pàtàkì tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmà tó yẹ ká yán òun náà ni ọ̀rọ̀ tí ọ̀kan nínú àwọn olùdánilẹ́kọ̀ọ́ eléyìí tó ṣe pé wọ́n wá bá wa sọ̀rọ̀ níbi ètò Darul Ifta, ètò tí al-Mufti al-Aam Fadilatu Dr. Muhyiddin ibn Salahuddin hafidhahullah tí wọ́n máa ń gbé kalẹ̀ lọ́dọọdún. tó wọ́n wá pé wọ́n sì máa ń gbé àwọn olùkọ́ oríṣiríṣi wá láti wá bá wa sọ̀rọ̀. nínú àwọn ẹni tí wọ́n wá pè wá pé kí wọ́n bá wa sọ̀rọ̀ òun ni Fadilatu Sheikh al-Imam Sharafuddin Alapa hafidhahullah wa ra'ah. wọ́n wá mẹ́nu bà àwọn ọ̀rọ̀ tó pọ̀ nípa bí àwọn mùsùlùmí ti ṣe pín. ṣùgbọ́n eléyìí kọ́ lè mi fẹ́ lọ ibi tí mo fẹ́ lọ gangan òun náà ní bí wọ́n wá mú hadithi kan wá bẹ̀. hadithi yẹn wà ní Sahih al-Bukhari àti ní Sahih Muslim. ọwọ́ ń bẹ̀ báwọn ìyẹn hadithi Abdullahi bin Abbas radiyallahu anhu aw radiyallahu anhuma. tó ẹ wá wọ gẹ́gẹ́ bí ìwé àwọn mi sọ fún wa nípa pé wọ́n fi ìgbéyàwó ìgbé wa wọ̀. bákan náà nítorí àsìkò káwá ní ilé ìjọba àbẹ̀wòlá wọ́n ń jẹ́ pé nínú àwọn ìyàtọ̀ ìjọba ni wọ́n sọ wọ́n wá láti ṣe ìjọba láti sọ̀rọ̀ torí bí ẹ̀yin jẹ́ bá mọ̀ ìpè ẹ̀jọ́ lórí àwọn tó gbé wa ẹ̀yìn ìdè padà alẹ́ ìwọ̀ Muhammad sallallahu alaihi wasallam alẹ́ ìfọwọ́ ní ti wò alẹ́ ìmọ̀ rárá ní àlẹ́ ìṣe ẹ̀yìn alẹ́ ìyẹn ìjọba ní àyà kan lára olóyìn wọn pé á ìmọ̀ wa ṣe ń ṣe yìí ìmọ̀ wa ṣe ń ṣe yìí tó ti bẹ́ẹ̀ sí wáyé alẹ́ ìwé wa ló ṣe ẹni ló ṣe sùúrù fa ìyẹn wọn fọwọ́ ìjọba torí bẹ́ẹ̀ ni wọ́n wáyé ní ìjọba ìjọba nínú yìí sí ọ̀rọ̀ ìlú ìjọba ìjọba ojú tí ọmọ ní kápẹ́tà ìjọba wọn alẹ́ ìwé fa náà já àtẹ́yìn náà báyìí lé kú alẹ́ ìwé fa mi ìtẹ́jọ́ ojú àìyíyá yóò kú sí ojú àìyíyá tí ọba bẹ́ẹ̀ kú sí ojú àìyíyá ẹ̀yin jẹ́ ìwà nípa sún àwọn àgbélé bẹ́ẹ̀ bá ṣe dàrẹ́ ní Yorùbá ìdàrẹ́ ní ẹ̀ẹ́dì ti dára nípa ìjọba ìyàwó ìjọba wọn alẹ́ ìwé fa náà já àtẹ́yìn náà báyìí lé kú alẹ́ ìwé fa mi ìtẹ́jọ́ ojú àìyíyá yóò kú sí ojú àìyíyá tí ọba bẹ́ẹ̀ kú sí ojú àìyíyá ẹ̀yin jẹ́ ìwà nípa sún àwọn àgbélé bẹ́ẹ̀ bá ṣe dàrẹ́ ní Yorùbá ìdàrẹ́ ní ẹ̀ẹ́dì ti dára nípa ìyàwó òṣèlú. àwọn tí a sì ń tẹ́ nípa àwọn náà ẹ dákun nípa sí sùúrù gbogbo ẹ̀yà fún àwọn nípa mímọ sòkòrò ẹ dákun tó wọn náà kò ní tó kà sí nípa pẹ̀lẹ́ ẹ dákun nípa sí sùúrù. torí ẹ̀ hadithi kí hadithi náà já ọkọ̀ kà wọ́n ní qala Rasulullah sallallahu alayhi wa sallam man ra'a min amirihi shay'an yakrahuhu falyasbir فإنه من فارق الجماعة شبرا فمات فميتة جاهلية متفق عليه. إليه الحديث هو تبقى صورة من بابا مسلمين تسيقين بكسر وقبض ní ìlú Ògbómọ̀ṣọ́ ká má jẹni tó ṣe pé ìwọ ní ìmáàmù tiẹ̀ ìwọ lọ dábì kan lẹ̀ tó ṣe pé ọ̀nà máa ṣe ìmáàmù bẹ́ẹ̀ eléyìí tó ṣe pé òfin wa máa ń sọ pé òní ṣe sọ̀lá àtìlẹ́yìn ẹ̀yẹn nìkan ló gbọ́dọ̀ ti sọ̀lá eléyìí ni tí wọ́n ń ṣàlàyé tí wọ́n fi mú hadithi wá. wọ́n á fẹ́ fi kún lẹ́yìn nípa Nabi sallallahu alaihi wasallam sọ pé fa innahu man faraqa al-jamā'ah dájúdájú ẹni yóò tó bá yapa jama'a àkójọpọ̀ àwọn èèyàn eléyìí tó ṣe pé wọ́n wà lórí pé wọ́n ṣe déédéé wọ́n wà lórí pé wọ́n ṣe dọ́gba wọ́n wà lórí al-kitābu was-sunnah wọ́n ní imam eléyìí
ṣáájú fún wọn. Ìwọ wa lọ dájú ẹ̀yà sọ́tọ̀ oníkàwọn èèyàn kí wọ́n má ṣe sọ̀dá àtìlẹ́yìn onítọ̀hún náà. Ó pín wọn. Ìwọ dájú ẹlẹ̀ ẹsẹ̀ ibẹ̀ ẹ̀yin ni mọ́mú lágbájá ẹ̀yin ni mọ́mú báyìí ìwọ ni mọ́mú bíbáyìí. Ẹ wá pín lẹ́yìn ìgbà tá a sì fi mọ̀ pé ẹyọ kan eléyìí ẹ̀ka tẹ̀lé lédè. Ẹyọ kan eléyìí tó ṣe bá a máa ń lò tẹ́lẹ̀ rí síwájú kí fìtínà tó dé. Ìwọ wá ya gbajà náà wọ́n á ní ṣíbrọ̀ lọ́tí tí wọ́n ní lódì wọn àyè lódì wọn distance eléyìí ti ń bẹ láàrin ọmọ àká kan sọ́mọ àká mi. Ọwọ́ ọ̀rọ̀ ya gbajà náà lọ́wọ́ òbí wọn yẹ àwọn aṣọ pé tọ́ba kú bẹ́ẹ̀ fẹ̀mí ìtẹ̀tún jàhílíyà ó ń tọ̀ ó kúkú jàhílíyà nù. Ìtumọ̀ hadithi yẹn gẹ́gẹ́ bó ti ṣe wá ní ọ̀rọ̀ tí wọ́n sọ. Ṣùgbọ́n gbà táwọn ọmọ ìyá wa yìí tí wọ́n jáde. Ó ní ọ̀rọ̀ yìí kọ́ òun rá pé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ó lé gidi wọn. Wípé ṣe ń tẹ̀ sọ fún wa ni wípé àwa tá a ṣe sọ̀lá lẹ́yìn fadilatu Dr. Yunus ibn Talha tí wọ́n jẹ́ ìmámù àgbà hafidhahullah wa ra'ah tí wọ́n jẹ́ ìmámù àgbà fún gbogbo Ògbómọ̀ṣọ́ pátá. Ṣé ilé ìsọ fún wa nígbà wá tá a bá ti kírun lẹ́yìn wọn àti di kèfèrí nù àti di kèfèrí nù bí? Ó dà ó tún làmẹ́lẹ̀ ó ní àdídì tí wọ́n kà yẹn ṣé ìbọn tí wọ́n wí ni tàbí ìtẹ̀tún jàhílíyà akúkú jàhílí nù bí pé wọ́n pè wọ́n kèfèrí nù ó ti ṣe wí nù. Kọ́dà kọ́ sàárọ̀ ọ̀la kọ́ sọ̀sún ọ̀la kì bá ti jọ́ mi náà lẹ́sìn dà wípé ní ká wá ẹ̀fẹ́ fi mímọ́ ṣàlàyé fún wa o ọ̀nà tí afátọ́lá Yunus fi jẹ́ ìmáàmù tí pété àbá ti gbá arẹ́bí àti gbogbo Nàìjíríà á tẹ̀lé pẹ̀lú mímọ́ ẹ̀dí o pẹ̀lú mímọ́ àwọn kò yóò dùn ẹ máa dé pẹ̀lú mímọ́ kì í ṣe àìmọ̀kan. 3 days later. dáwọ̀rọ̀ tí wọ́n ṣe ní mọ́sálásí ńlá àdúró ọ̀kan lára àwọn àfáà tí wọ́n pè ara olórí rẹ̀ falyasbir kọ́yà ṣe sùúrù torí wípé ní ẹni tó bá jáde kúrò nínú jàmáà àpẹẹrẹ pé ní tó fi jáde ojú ọ̀rọ̀ ọwọ́ lọ nípa pé ní kíta ṣébùr ó ní láti bí sí ibi tí tó fi jáde kúrò nínú jàmáà ọ̀bájú bá ń lọ tọ́wọ́ kú sórí ẹ̀ wọ́n ní máa tàbí ìkẹtẹ̀ jàhílíyà ó kúkú jàhílíyà so nígbà yẹn náà ni àwa rí wípé àkàfẹ́ sọ ni àfáàgbà tí wọ́n bẹ níjòkó àwọn náà wá gba máìkì wọ́n wá tàfà sí pé wọ́n ti kọ́ dábọ̀ wá pé àwa làwọn bá rí o lẹ́yìn náà ni wọ́n tún wá gba máìkì náà sọ pé ní tó àwọn tí wọ́n sọ pé ní àmọ́ as-sunnatu bi'tibari al-khas wọ́n ti ń pè súnà bọ́ ní tí mo fẹ́ ló ń bẹ̀ ní wípé wọ́n ní ẹni tó bá tó pera rẹ̀ ní olórí lẹ́yìn ìgbà tá a ti ní olórí wọn náà ti ṣe bídà ìdájọ́ rẹ̀ láti sọ lẹ́ẹ̀kan wọn máta mẹ́tẹ̀ẹ̀tẹ̀ jàhílíyà tó àwọn ò ní tú máta mẹ́tẹ̀ẹ̀tẹ̀ jàhílíyà kí ẹ̀yẹ̀ wọn bá sì sì wá gbọ́yé but ẹ jẹ́ ká wò ó ẹ lọ́wọ́ mọ́tà Sheikh Salih Al-Uthaymin alayhi rahmatu min Allah níbi tí wọ́n ti ń sàlàyé hadithu yìí tíra tí wọ́n ti ń sàlàyé sharhu Riyadu Salihin bàbá sọ yìí pé ní máta mẹ́tẹ̀ẹ̀tẹ̀ jàhílíyà yartadda mùsùlùmí ti fèsílẹ̀ ibi láti mọ̀ yí pé bàbá Sheikh Salih Al-Uthaymin wọ́n ní máta mẹ́tẹ̀ẹ̀tẹ̀ jàhílíyà yẹn tí ó wá nínú hadith yẹn bàbá sọ yí pé ayé ìtumọ̀ rẹ̀ ní pé ní yartadda mùsùlùmí ti fèsì rẹ̀ lẹ̀ ó ti kọ̀yìn sí Islam ó ti di kúfùrù múnú pẹ̀lú pé ọjà dé ní kìí ṣe hadith yìí gẹ́gẹ́ ní tá a fẹ́ ṣàlàyé lónìí àti wà sórí ẹ̀ but n tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ nìyẹn yìí pé wọ́n pè wá ní kèfèrí kí ṣe pé ní wọ́n dọ́gba pè wá ní kèfèrí wọ́n pè wá ní kèfèrí bá a ṣe ń ṣẹ̀ṣẹ̀ lọ yóò tá a bá fi kú sórí ẹ̀ àti di kèfèrí wọ́n pè wá ní kèfèrí kí ṣe pé ní wọ́n dọ́gba pè wá ní kèfèrí
wọ́n pè wá ní kèfèrí bá a ṣe ń ṣẹ̀sìn lọ yóò tá a bá fi kú sórí ẹ̀ àti di kèfèrí. Wọ́n pè wá ní kèfèrí kí sẹ́kọ́ ni wọ́n dọ́gbọ́n pè wá ní kèfèrí. Wọ́n pè wá ní kèfèrí bá a ṣe ń ṣẹ̀sìn lọ yóò tá a bá fi kú sórí ẹ̀ àti di kèfèrí. Tọ́yì ọ̀rọ̀ tí wọ́n sọ ni wọ́n pè wá ní kèfèrí gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé fún wa nínú ìtíṣe ìṣọ́lá ní ìfèmí tí wọ́n tù nípa àdìsí yẹn. Tí a bá fẹ́ ṣàlàyé àdìsí á mú àwọn àdìsí yìí wá tó fi ń ṣàlàyé pé ní ẹni tó bá kú gba ọ̀nà yẹn ní tòótọ́ ó ti bọ́ ìsìláàmù kú lọ́rọ̀ ara rẹ̀. Ẹ̀ tó clear àwọn ìwáyà mi bẹ tó tún clear mọ́tà mẹ́tẹ̀ẹ̀tẹ̀ jẹ́ ìtò ṣàlàyé rẹ̀. 3 days later. Ó lè jẹ́ nínú ìró wọn ṣùgbọ́n ẹni tó jẹ́ àlẹ́nu ó ní pé nínú ọ̀rọ̀ yìí wọ́n ní gbogbo ẹni tí ó bá ti ṣe ti imam ó ti di káfíìr, wọ́n pè wọ́n kèfèrí o. Wọ́n ní gbogbo ẹni tí ó bá ti ṣe ti imam ó ti di káfíìr, wọ́n pè wọ́n kèfèrí o. Wọ́n ní gbogbo ẹni tí ó bá ti ṣe ti imam ó ti di káfíìr, wọ́n pè wọ́n kèfèrí o. Ẹ wá bá bí wọn o torí tí ò yé wa àtàhàdí yìí tá a pè wọ́n àtàhàdíyàt tá a pè wọ́n àwọn àlàyé tá à ń bẹ ẹni ní àráyè torí pé níta fẹ́ rán nú ẹ̀sìn pọ̀, níta fẹ́ rán nú ẹ̀sìn wallahi pọ̀ kọjá wẹ́rẹ́wẹ́rẹ́. Ṣùgbọ́n àwọn àlàyé tá a fẹ́ ní Dr. Muhyiddin àwọn náà tún wọ́n fi ń rinlẹ̀ pé bẹ́ẹ̀ ni ìfẹ́rí ni wọ́n tí wọ́n bá ti gbà fún ìmọ̀ níbo ń bẹ̀ níbo Dr. Muhyiddin àwọn náà tún wọ́n fi ń rinlẹ̀ pé bẹ́ẹ̀ ni ìfẹ́rí ni wọ́n tí wọ́n bá ti gbà fún ìmọ̀ níbo ń bẹ̀ níbo Dr. Muhyiddin àwọn náà tún wọ́n fi ń rinlẹ̀ pé bẹ́ẹ̀ ni ìfẹ́rí ni wọ́n tí wọ́n bá ti gbà fún ìmọ̀ níbo ń bẹ̀ dandan ni ká wá gbọ́wọ́ mùbáyà àdíká ṣe bẹ́yà fúta ní sẹ́mọ̀ mú bẹ́ wọ́n sọ ní torí ẹ̀ àwọn tẹ́ wọn bá sọ tí wọ́n wà wájú yín wọ́n wà máa rí pé ọ̀sẹ̀ káfí ní gbogbo àwọn tá ń rí yìí. So ádámù tọ́ra ó tún wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà ìwọ tó o bá tẹ̀lé lórí ó sẹ́ Allah ní sọ wá túmọ̀ sí pé wọ́n àjọkù wọ́n ibi àyọ jìgá ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má sọ ẹ̀sìn di èlé ẹ má sọ ẹ̀sìn di èlé. àlàyé àdéhùn yẹn la wá fẹ́ sàlàyé pé ó wá mú ọ̀rọ̀ fadilatu Sheikh Muhammad ibn Salih al-Uthaymeen gẹ́gẹ́ bó ti sọ ó nínú mọ́kànlá kan bó tilẹ̀ jẹ́ kó kò fún wa nù tíra tó ti rí ọgbọ̀n dákọ̀ pé Sharh Riyadus Salihin àbí nǹkan bó ti ṣe sọ́mọ̀ kò láyé wa káàánú fi lọ wò ó ṣé bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ bí àdúgbò ṣé bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe tú wa bí èsì àwọn àmú bóòlù àwọn olùmọ̀ ti ṣe tú wa ǹjẹ́ ṣé ẹni tó bá ya pa jẹ̀mọ́ gbólóhùn fàmẹ́tẹ̀tùn jàhílíyà tó wá kú o kúkú tó kú yẹn kúkú jàhílíyà ṣètùmọ̀ rẹ̀ ní pé kèfèrí ní bàtà fáwọ̀ rẹ̀ ǹjẹ́ ṣètùmọ̀ rẹ̀ ní àlàyé ń tà fẹ́ sí rèé o torí àlàyé yìí ò ní pọ̀ rárá kò ní gbà wá lásìkò kákan ṣàlàyé kí làwọn olùmọ̀ sọ nípa hadith nínú tíra tí wọ́n ti wá mú wa tíra ilé tó wà ní àrọ́wọ́tó wa náà kálọ̀ kálẹ̀ wọ́n ṣàlàyé pérò ní tẹ́tún jahiliyya kí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ yípa ẹni tó bá yàgbà jama'a tábàlọ̀ wọn Sharh Sunnah ìdí al-Imam al-Barbahari rahimahullahu ta'ala ẹ̀dá ọkọ̀ tí al-Imam al-Barbahari nígbà tí wọ́n bá ọ̀rọ̀ wọn bọ̀ rahimahullahu ta'ala kálọ̀ wọn page 114 àbámẹ́. al-Imam al-Barbahari rahimahullahu ta'ala ó sọ pé wa man kharaja 'an imamin min a'immati al-muslimin fahuwa khariji faqad shaqqa 'asa al-muslimin wa khalafa al-adab wa mítatuhu mítatan jahiliyyah. al-Imam al-Barbahari rahimahullahu ta'ala ó sọ pé ẹni yóò tó bá jáde kúrò lábẹ́ àṣẹ olórí kan nínú àwọn ẹni tó ṣe tó wọ́n máa ń jẹ́ olórí fáwọn mùsùlùmí ẹni tá a ti mọ̀ pé imam òun ni sultanul muslimin òun lẹni tí ń darí gbogbo àwọn mùsùlùmí nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ bá ṣe mọ̀ ẹni tó bá jẹ́ mọ́mú àtà ọwọ́ jáde kúrò lábẹ́ ìtẹ̀lé rẹ̀ ó lóun ọ̀tẹ̀lé
lọ dájà máa ti tiẹ̀ lọ́tọ̀ kàkà kọ́ máa tẹ̀lé pọ̀tẹ́lé kàkà kó kírun lẹ́yìn rẹ̀ olówó kírun rídì tí ọ lọ dálẹ̀ wọ́n ní fọwọ́ ọkọ̀ ìdí irú ẹni bẹ́ẹ̀ ó ti ní àwọn tí kò sí ẹ̀ka ti gbẹgbẹ ó ti ní ìròyìn kan nínú ìròyìn àwọn kọ̀wárí tó ti nìlà ìtumọ̀ rẹ̀ nìyẹn ìròyìn kan nínú ìròyìn àwọn kọ̀wárí ó ti nìlà irú ẹni bẹ́ẹ̀ faqad shaqqa 'asa al-muslimin irú ẹni bẹ́ẹ̀ gbólóhùn àwọn mùsùlùmí eré tó yẹ kó wà lọ́kàn òun kẹ̀dánù ọ̀pá wọn ọ̀kẹ̀dánù túmọ̀ rẹ̀ nìyẹn túmọ̀ rẹ̀ ní pé gbólóhùn àwọn mùsùlùmí tó yẹ kó ṣọ̀kan òun dàrú ọ̀dàrú yòó bákan náà kò tún gbọ́dọ̀ sálásẹ̀ lẹ́nu wọ́kọ́ lè fẹ́ ẹ̀dá àwọn àhàdí àwọn ẹ̀rí eléyìí tó wá lábọ̀dọ̀ àwọn sàhábà pẹ̀lú àgbọ́yé wọn gbogbo ẹ̀ pátá báwọn ti ṣe máa ń ṣe pẹ̀lú àwọn olórí òwú yapa rẹ̀ wọ́n á ń tí wọ́n ẹni bẹ́ẹ̀ bá kú wọ́n ní tẹ́tùhù ní tẹ̀tẹ̀ ń jahiliyya aw wọ́n ní tẹ́tùhù ní tẹ́tù ń jahiliyya tó bá kú irú kú tó kú yẹn kú jahiliyya ẹ̀dá wa gbọ́ àlàyé ọ̀rọ̀ yẹn ẹgbọ́rọ̀ yìí wọ́n fi ṣàlàyé irú àdìsí ta kà síwájú ẹjọ́ wa gbọ́ tààrí ẹ̀kú Sheikh Salih Al-Fawzan hafidhahullah wa ra'ah kájọ tí wọ́n ní wà kọ́wù ibi mo fẹ́ lò kẹ̀kẹ́ o wọ́n ní gbọ́dọ̀ tí àdìmọ́mù Barbahari sọ gbọ́dọ̀ wo ni òun ni wà ní tẹ́tùwú ní tẹ́tù jahiliyya tẹ́ntọ́ bá yà pàjẹ́ náà tí ó tẹ̀lé àṣẹ imam ẹ̀ńtọ́ jẹ́ sáájú ìlú ọ̀tẹ̀lé òun jẹ onírárá o òun ò lè kírun lẹ́yìn rẹ̀ kìí ṣe máa mú tòun tí èsì ṣe kèfèrí bá mùsùlùmí náà ní ọwọ́ ṣe bẹ́ẹ̀ wọ́n sọ yìí pé gbólóhùn yẹn tí wọ́n sọ yìí pé wà ní ìtẹ́tùwú ọ̀fẹ́ ní ìtẹ́tùwú ní ìtẹ́tù jahiliyya wọ́n ní gbólóhùn yẹn ìtumọ̀ rẹ̀ ní pé ẹ̀rọ ẹ̀dàgbọ̀ ní anna fihi khuslatan min khisal al-jahiliyya ẹja tó kú lóye dáadáa wọn ní wọn ló kú nípò jàhílíyà torí wípé kìnnì torí bó ti ní ìròyìn kan nínú ìròyìn eléyìí tó ṣe pé àwọn ìgbàyè ojú dúdú síwájú Islam tó dé wọn máa ń mú wà bẹ́ẹ̀ ó ti wà lára tòun torí pé kí lọ́ọ̀fà wọn ní ilé ẹnìyàn al-araba fil jahiliyya lórí káwọn lábáwá síwájú Islam tó dé nígbà ojú dúdú. كانوا متفرقين إلى قبائل gbogbo pátá ni wọ́n pín sí àwọn ìdílé ilé wa ìdílé ilé wa lẹ́yìn ìṣẹ̀lẹ̀kùn ìmáàmù yẹ̀dùnà wọ́n wá látájú kan tó ti ẹ̀kọ́ gbogbo wọn jọ pọ̀ kó sí. bí bá a ṣe ní lóògùn mọ́ṣọ́ ní sùn àwọn pé ìmáàmù àgbà lóògùn mọ́ṣọ́ òun láláṣẹ gbogbo mùsùlùmí lóògùn mọ́ṣọ́ òun ní darí gbogbo àlámọ̀ gbogbo mùsùlùmí lóògùn mọ́ṣọ́. àwọn lárúbáwá nígbà yẹn síwájú Islam tó wá dé ní ìwà lásáájú tó ṣe kó tiẹ̀ kó wọn jọ eléyìí tó ṣe pé bóyá wọn máa bọ̀rọ̀ sí lẹ́nu kú òní. bal kullu qabilatin mustaqillatun bi nafsiha ṣùgbọ́n gbogbo ìdílé kọ̀ọ̀kan pátá ló dá dúró ọ̀yọ́ òní ló kálukú dá dúró eléyìí ó ní olórí tiẹ̀ eléyìí ó ní tiẹ̀ eléyìí ó ní tiẹ̀ eléyìí ó ní tiẹ̀ kò sí tó fẹ́ tẹ̀ nípa tẹ́lẹ̀ ẹni tó wọn fọ́n ká wọ́n fẹ́ sàlàyé pé omi dẹ́kùtà ìdíyà ni ẹja máa so. wọ́n sọ wípé débi wípé wọ́n tún kí ìwọ̀n alàlùkọ́bí rẹ̀ ti kó wà débi wípé ìdílé kan yóò jalè ìdílé mi ìdílé rẹ̀ yóò jalè rẹ̀ nígbà tó ìṣòro. pípẹ́ tó lórí bá wà ní òkun wọn jọpọ̀ tí wọn ò fi ní máa jálura wọn wọn ò fi ní máa kọlura wọn wọn ò fi ní wọn máa bára wọn jà tó lórí bá ti wà sẹ́yìn tó bá ti pàṣẹ gbogbo wọn gbọ́dọ̀ sílẹ̀ ètò bá jáde kúrò lábẹ́ àṣẹ àwọn tí ó dé wọn ògùn àwọn tí wọn wò wá lálàsẹ kan wọn ò lórí kan tó kún ọjọ́ pọ̀ ìyẹn nígbà jàhílíyà wọn ni walam yajtami'u illa ba'da ma ba'atha Allah Muhammadan sallallahu alayhi wa sallam àwọn lábáwá wọn ò wá rárá ṣàjọ papọ̀ wọn ò kóra wọn papọ̀ kí wọ́n sọ̀rọ̀ àwọn dọ̀kan àyàfi lẹ́yìn ìgbà tí Allah tó gbé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam dìde ìgbà yẹn wọ́n tó kóra wọn jọpọ̀ wọ́n fọ́tà ní tẹ́lẹ̀ ودعاهم إلى الإسلام فأسلموا النبي لهم وسيس إسلام وسيك إسلام وصاروا تحت راية واحدة ìgbà yẹn ni wọ́n á padà wá yí pé gbogbo wọn wà lábẹ́ àsíá ní àsíá òun
lẹ́sìn àti Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ń ṣàlàyé gbólóhùn yẹn lò wọ́n ní walihada qala Allah ta'ala wọ́n ní torí dé yìí ní Allah fi sọ nínú suratu Ali Imran aya 103 Allah subhanahu wa ta'ala ó sọ yìí pé wadhkur ni'matallahi alaykum إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. الله سبحانه وتعالى أصلا من سورة أصلا من آية يقول ẹrántí ìdẹ̀ra Allah ẹrántí ẹ̀ tó ṣe fún yín ẹ̀rùn kí Allah ò ṣe ìdẹ̀ra fún yín ìdẹ̀ra wo ni إذ كنتم أعداء gbogbo ẹ̀yin lábá gbogbo ẹ̀yin tẹ́ àdẹ́bí ń pè yìí tẹ́ ti sọ ábà yìí sí ẹnu ẹrántí ìgbà tẹ wà lọ́ta tó ṣe pẹ́ fẹ́ rí ayé sójú ẹrántí ó tẹ̀wọ̀n kégbà yẹn wọn ò fẹ́ rí àwọn sójú wọn pín ni wọn ò lólórí kan tó kó wọn jọ pọ̀ Allahu wa sọ pé fa'alafa bayna qulubi Allahu wa kó ọkàn yín papọ̀ ọlọ́run bẹ̀rẹ̀ dà ó kó ọkàn yín papọ̀ ó sún yín papọ̀ ebi ń bẹ̀rẹ̀ fa asbahtum bi ni'matihi ikhwana pẹ̀lú ìbẹ̀rẹ̀ Allah ẹ̀ sì di ọmọ ìyá ìtọ́ka yẹn òun ní tọ́ eléyìí ayà ti tọ́ka sí pé àwọn lágbáwá tẹ́lẹ̀ wọ́n pín yẹlẹyẹlẹ wọn ò lólórí tẹ́lẹ̀ tó ṣe fún gbọ́rọ̀ sílẹ̀ mu ó ń kálukú dá wà ní ọyọ́ òní wọ́n fi ṣàlàyé gbọ́rọ̀ ẹja wọn bọ̀ wá wọ́n máa ń sọ̀rọ̀ bọ̀ títí tó dé báyà yà wọ́n ní hàdà min samarot qa'ati waliyyi amril muslimin wọ́n ní eléyìí ń bẹ nínú àǹfààní eléyìí dáàrí lára yìí pé à ń tẹ̀lé ẹni tí Allah bá fi ṣaṣáájú àǹfààní wò ni wọ́n ní ẹ̀wọ̀n gbogbo àwọn rere eléyìí tó wà bẹ́ẹ̀ eré òun yóò ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ ìbísàbù al-amn ìbísàbù al-amn ìfọ̀kànbalẹ̀ wà ìfọ̀kànbalẹ̀ yóò tẹ pẹrẹsẹ kò síbi tí ìfọ̀kànbalẹ̀ wà eléyìí ni tí Imam Sharafuddin sàlàyé lọ́dọ̀ ipe tí gbogbo wa wà papọ̀ ìfọ̀kànbalẹ̀ wà nítorí bí èdè àti sọ nípa apínlẹ̀ alọ́báyé tá a bá wà papọ̀ ìfọ̀kànbalẹ̀ yóò ṣe kí ni yọ wà tá a wà lábẹ́ adarí kan nígbà tó ṣe pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹni tá a mọ̀ pé ti ń darí alámọ̀dé àwọn mùsùlùmí l'Ógbómọ̀ṣọ́ òun lẹni tó bá jẹ́ ìmáàmù àgbà l'Ógbómọ̀ṣọ́. nínú Sheikh Salih Fawzan sọ yìí o wọn ní wọ́n tẹ́lẹ̀ bó rẹ́sì bákan náà wọn kálukú aláǹfààní láti wájú ẹ̀kú torí pé tí ò bá sí fọkànbalẹ̀ báyìí láti ṣe jáde wọn kálukú sọ̀rọ̀ àwọn tó ṣe ìwọlọ sọ̀rọ̀ ìwọ ni ìwọ ẹlòmíì tí mo sọ sẹ́yìn náà ni wọ́n ti kírun ni wọ́n jẹ́ ọkẹ́ ìbílẹ̀ ti kírun wọ́n ti dọ̀ká rẹ̀ lápò ní lọ. ẹnì kejì ṣe ń ṣẹlẹ̀ náà hálẹ̀ wọ̀lú wákẹ́ bó ti ṣe nínú wọ́n ní wọ́n ti dáàbò náà sí fi sáàyè fi kọ́lẹ̀ lè rí bákan náà wọn kálukú wa á ní àyè láti lọ́nà tó ṣe gbé àlàyé láti sáré lọ síwájú lọ sẹ́yìn láti wájú ẹ̀mú wa torí pé ìfọ̀kànbalẹ̀ ti wà wọ́n ní bẹ lára àǹfààní wípé kí ni o àǹfààní pé ká jọ wà papọ̀ ìdí nìyẹn nígbà tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n mú ọ̀rọ̀ àwọn eléyìí wọ́n fi kún lọ́nà tó ṣe pé kí nìyẹn yóò fi yá àwọn èèyàn torí pé ọ̀nà ní ìsìn gbogbo ọ̀nà ó ti di wípé ìfọ̀kànbalẹ̀ wà tí ìfọ̀kànbalẹ̀ bá ti wà lójú ọ̀nà gbogbo ata ní fọkànbalẹ̀ síra wa ó kálukọ́ máa lọ yọ máa bọ̀ eléyìí tí ó bí ọjà ti ṣàlàyé wípé ìyá ọjà àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ látàrí ìṣẹ̀lẹ̀ ilé ìtọ́sẹ̀lẹ̀ ni wọ́n fi ìṣẹ̀lẹ̀ yẹn tí wọ́n fi pọ̀tírẹ́sì tí wọ́n sọ lọ́jọ́ náà. torí ẹ̀ wọ́n wá ní Sheikh Salih ibn Fawzan wọ́n ní àmọ́ ìdẹ̀kẹ́ ìnàkùnrin ẹ̀ka kọ́wò ṣùgbọ́n tó bá ṣe kébé ìbá wa àti gbogbo wa ń bẹ́ẹ̀rù wọ́n ní fẹ̀nẹ́sì lẹ́yìn ṣàfihàn àwọn èèyàn nílẹ̀ ìrìn àjò níìsín àwọn èmi ń bẹ ta ní ìsìn tí wọ́n jọ wọ̀ fún wọn sọ nígbà wọn bẹ fún wàhálà ń ṣẹlẹ̀ wọn ò lè wáyé ẹlòmíì kẹ́ ti kú òun lé torí pé ìbẹ̀rù wà ní tí wọ́n ń gbìyànjú àti sọnù bákan náà wọ́n láyé bí irun àwọn èèyàn ní àǹfààní àti tajà wọ́n ní àwọn èèyàn ní àǹfààní àti rajà ìmẹ̀ẹ́dá ibi tó kálukú wọn bẹ̀rù kò sí wọn kàbálẹ̀ látàrí gba àwà lábẹ́ olórí kan torí pé anything olóòlè ṣẹlẹ̀ eléyìí sọ̀kò eléyìí ṣètúní wọ́n ti ṣẹlẹ̀ lọ ogún lè ṣẹlẹ̀ wọ́n ní anna al-khuruj ala waliy al-amr ṣùgbọ́n káwá jáde sẹ́ni tó ṣe pé àlámẹ̀ẹ́dù ọ̀rọ̀ àlámẹ̀ẹ́dù wa òun ni ọgbọ́n ìkórè lọ́wọ́ wípé
wọ́n máa dání rẹ̀ bákan náà ó tún àjọ pé títẹ̀lé rẹ̀ àtẹ̀wé aṣọ yìí pé àwọn ọ̀dà ti wá lẹ̀ wọ́n láwọn kankan wà tó yìí ṣẹlẹ̀ ń bẹ̀ o ẹja gbọ́n tí ṣe sọ́ọ́ lè sọ ọ̀rọ̀ yìí ó dàbí ìgbà kan bá wa gbé gbọmọ̀ ṣọ́ ṣùgbọ́n ọ̀bá wa gbé ṣùgbọ́n bó tó ló ṣe yìí ẹja gbọ́n tí wọ́n sọ wọ́n ní tó bá ṣe pé àbáwọ̀ àpapọ̀ tó ní gbà tẹ̀lé olórí kan àwọn nǹkan tó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni o àwọn ẹ̀lẹ́ alákọ̀ọ́kọ́ tafriqu jama'ati mùsùlùmí ìjọ àwa mùsùlùmí àkọ́kọ́ fọ̀nkánì that is number one wọ́n sọ ọ̀rọ̀ yìí kí fi lè kún ọ̀rọ̀ eléyìí tí ṣe ṣàrọ̀ fún tí wọ́n sọ lọ́jọ́ yìí ìtura ń tẹ̀lé àti ṣàlàyé nu àfihàn náà torí bá tẹ̀lé lórí kan nísìn tábàbẹ́ ṣe sọ̀rọ̀ ẹ̀dùn àìd eléyìí lọ́bí eléyìí lọ́bí eléyìí lọ́bí yàtọ̀ sí àwọn àyè eléyìí tó ṣe fún ẹni ṣe sọ̀rọ̀ ẹ̀dùn àìd tẹ́lẹ̀ wàá lọ ṣẹlẹ̀ bákan náà ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé sẹ́fù dìnnà yọ̀wọ́ yìí hà á tún wá máa tẹ̀jẹ̀ ara wa sílẹ̀ láì lọ́nà tí ò lẹ́kọ̀ọ́ ọlọ́mọdé àríwé ló ló gbọ́n ṣọ́ torí pé tá a bá gbìyànjú tá a ń ṣe lọ bẹ́ẹ̀ tá a wà lábẹ́ olórí kan ó lè padà jí bẹ́ẹ̀ ẹlẹ́kẹta tí wọ́n á dákọ̀ ẹlẹ́kẹta tí wọ́n dákọ̀ òun náà sọ̀rọ̀ fún ètò mẹ́nu bà lọ́dọ̀ kí lẹ́lẹ́kẹta náà wọ́n ní tẹ̀lé dé òun náà ní tẹ̀sán lóko làálù àwọn ọ̀tá wọn lágbára nínú wa wọ́n dákọ̀ ẹ wọ́n lágbára lórí wọn tó tọ̀ àwọn làwọn ọ̀tá òun náà làwọn tí wọ́n jẹ́ káfíìrì ẹ máa tọ́ tí wọ́n ń tún kọ̀ọ̀rọ̀ wọn dáadáa wọ́n ní ẹ̀jẹ̀ làádó wẹ́ jẹ́sí wọn fi àyè torí pé ọ̀tá wọ́n máa dúró pé alhamdulillah wọ́n ti kọjú síra wọn wọ́n ti bára wọn dá eléyìí kírun lẹ́yìn eléyìí náà eléyìí àìdí ní ìlú lọ dálẹ̀ masha Allah eléyìí máa ń kírun ní mọ́sálásí bí tẹ́lẹ̀ òbí mẹ́ta wọ́n dọ̀tá tí wọ́n wí nìyẹn wọ́n ní wàlí dẹ́rìn tẹ́ wọ́n ní torí ìdí èyí o lẹ́ẹ̀fì mẹ́rin àwọn kèfèrí tajiduna al-kuffara yafrahuna bi inshiqaq al-muslimin ẹ̀rí fáwọn kèfèrí wọ́n mọ̀ tún wọ́n mọ̀ yọ pé ọlọ́sùn wọ́n ti pín wọ́n ló lè mọ àwọn tí èsè mùsùlùmí dùnnú lókùn máa ṣe wọ́n dùnnú wọ́n lè mọ ní wọ́n ní sọ́dọ̀ bí ẹni tahsabuhum jami'an wa qulubuhum shatta bẹ́ẹ̀ ni àwọn ń sọ pé wọ́n máa rò tó wọ́n jọ àpapọ̀ ní ṣùgbọ́n kan wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi wá sí eré ní kí n tí ìmáàmù sọ̀rọ̀ bí ìlú sọ lọ́jọ́ yẹn nìyẹn òun ni àlàyé rẹ̀ nìyẹn bákan náà àwọn ọmọ dúnú wọ́n máa yọ lórí bá mùsùlùmí àti pín nísìn wọ́n sọ wípé àpín wọ́n ti tún wá challenge wa wípé ẹ̀fún alẹ́ ìlórí balẹ̀ kírun lẹ́yìn ìmáàmù ṣé ìwọ náà ti bàbá kírun torí pé kí ló fà tí wọn ò fi lè kírun lẹ́yìn ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí wọ́n sọ fún ẹgbẹ́ káfíìn rárá tí wọ́n ń ṣàlàyé fún wa náà wọ́n á sọ wípé bákan náà débi báwọn kèfèrí yẹn wọ́n yufarriquna al-muslimin wọ́n mọ̀ pé àwọn mùsùlùmí wọ́n yusa'iduna al-fi'at ad-dallata wọ́n tún wá máa ran àwọn jàmáà àwọn èèyàn kan eléyìí tó ṣe pé àwọn ti sọ olùkọ́lẹ̀ wọ́n mọ̀ ràn wọ́n lọ àbí òṣèlè ìṣẹ̀lẹ̀ ló kún ọ̀ṣọ́ tí àwọn kèfèrí yóò mọ̀ ràn wọ́n kọ́ lọ́wọ́ nígbà wọn ti mọ̀ pé àwọn ilé àwọn apá bíi wọ́n bọ̀ wọ́n á máa ràn wọ́n lọ́wọ́ ẹgbẹ́ fún wa òun ní báyìí wọ́n á dojú wa kọ́ wa ó yẹ kí làákà ìwọ sírù ìjọba ìyìn tí ìmáàmù sọ̀rọ̀ fún ìgbìyànjú àti ṣàlàyé fún wa nù òun ṣe ṣẹ́kùn àdìsí yẹn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ náà á máa ń yára wa débi pé olùpadà bíi pé wọ́n ní oyinmi dúnà àdìsílà débi pé àwọn kèfèrí yẹn wọ́n tún á máa kó ìgbòho àwọn àgbòho wọn máa kó rí àwọn jẹ̀mọ́ àwọn apá kan lọ́wọ́ lórí bí wọ́n ti lọ báwọn ilé ìkísẹ́ ló fún un. kódà wọ́n tún sọ débi pé wọ́n ní dúnà àdìsílà kódà wọ́n tún ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú pé bẹ́ẹ̀ ṣe rìn ní bẹ́ẹ̀ ṣe gbégbé sẹ́yìn ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀yin ò gbọ́dọ̀ kírun lẹ́yìn rẹ̀ ìwọ́n tó bá ti kírun lẹ́yìn rẹ̀ àní kọ́ ṣe mọ́ ìṣẹ̀lẹ̀ àbí ọ̀ṣẹ̀lẹ̀ wọ́n ti ń ṣe nù ẹ̀yin ò ní fura ní ẹ̀yìn أن تخرج على جماعة المسلمين wọ́n mọ̀ plan fún ẹ lórí wípé kí àwọn jẹ̀mọ́ tí wọ́n sọnù ní àwọn apá kan yẹn táwọn lè jáde wọ́n jáde sáwọn jẹ̀mọ́ mùsùlùmí yà àtẹ̀lé máa mọ eré máa eré ìlà àtẹ̀lé wọ́n yá sọ tafarruqu fil muslimin yóò bá di gbá àwọn mùsùlùmí àwọn àpẹ́yà
ẹ wá bọ̀ wò sheikh sọ pé fayakunamuna minhum ghanima kama huwa al-hasil látara bẹ́ẹ̀ àwọn wàárí àwọn èrè oríṣiríṣi àwọn ẹgbẹ́ yìí onímọ̀ nípa ọ̀rọ̀ tí sàwọn tọ̀sítì kan lábẹ́nu wọ́n sì máa dojú yín kọ́ra yín ẹ̀yin onímọ̀ torí pé tí kéfì gbábẹ́ mú mùsùlùmí tí wọ́n máa ń ṣe náà mú wọ́n da ojú wa kọ́ra wa ní ẹ̀yìn òsì ní fúra ní tí Imam Sharafdin gbìyànjú àdìsọ ní kíkà padà wọ́n wá ní kama huwa al-hasil kama huwa al-mushahad kẹ́lẹ́ bá ṣe rí ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àyọ̀ ìṣẹ̀lẹ̀ ẹni tí sọ̀rọ̀ yóò bá gbogbo ṣùgbọ́n bó tó tó ṣe máa rí wọ́n ní fahada kulluhu natijatun litafarruq al-kalima gbogbo táwọn ìpátá rìsọ́ọ̀tì ní pé kí ni ọ̀rọ̀ wa fi ìṣọ̀kan ilé ìsọ̀ tiẹ̀ ilé ìrìn rárá ìwọ̀síláì bákan náà wọ́n máa ṣí ètò rọ́sùn pẹ̀lú pàtó tako àṣà Ànábì sallallahu alaihi wasallam àtàkùn ìlànà Ànábì sallallahu alaihi wasallam bákan náà wal khuruj ala waliyyi amri al-muslimin àtúntàdé sí ẹni tó jẹ́ adarí wa ilé ìtòsí tí àlámọ̀lú wa bẹ̀ lọ́wọ́ rẹ̀ ìyàtọ̀ bẹ́ẹ̀ ló máa gbà ara wọn tó wù wá nù tá a bá padà ẹ̀ rí i pé àwọn tètè yóò lẹ̀ mo ti rẹ̀ tún gan lọ́jọ́ yẹn gan ẹ̀ rí i pé Imam Sharafdin wọ́n tún mú àyà kan wá lọ́jọ́ yẹn wọ́n mú àyà yìí pé wala tanaza'u fatafshalu wa tadhhaba rihukum wọ́n sọ pé ọlọ́run bá sọ pé wọ́n sì fanfa ó máa rí pé wàá fẹ́ ní ọba yín débi pé atẹ́gùn ní agbára tẹ́ ẹ ní wọ́n pẹ́ pátá ní wàá lọ dànù ẹ̀ ní lágbára mẹ́ ayé àti wọ́n fi pọ̀tẹ́ sọ̀rọ̀ tí wọ́n sọ lọ́jọ́ yìí bí àwa mùsùlùmí ká má kú torí ẹ̀ níparí hadith fún amúwa wọ́n wá sọ yìí pé ẹnì gbẹ́rù tó bá wà ìjàpá jẹ náà mùsùlùmí ọ̀yàpá rẹ̀ òun lọ dá tiẹ̀ lẹ̀ ọwọ́ akú òkùnkùn jà yìí kí wọ́n á lè túmọ̀ òkùnkùn jà yìí yẹn àwọn ọmọ ìyá tí wọ́n jáde wá sọ wípé wọ́n ní wọ́n kà fara àwọn ni tó wọ́n kà àwọn ní kèfèrí báwọn ti kèfèrí lára o tí wọ́n bá sọ wípé bàmẹ́ẹ̀dá tẹ̀mí tẹ̀tùtù ní ìtẹ̀tùtù jà ìdìríyà kò túbọ̀ sí pé káàkiri lọ máa gbọ́ máa mú hásìlù ọ̀rọ̀ Sheikh Salih Fawzan wa lọ́wọ́ ló tíra tí mo sọ sẹ́ẹ̀ تعليق ولو شرح السنة لو page 115 116 أما أقول بشيء صالح وني الحاصل gbogbo ọ̀rọ̀ tá à ń sọ bó ṣe pọ̀ sókè rẹ̀ òun ni wípé nígbà sọ́mùrì rẹ̀ ni wípé anna man laysa lahu imamun òun náà lẹni tó ṣe pé tí ọba ní ní aṣíwájú eléyìí tó ṣe pé ń tẹ̀lé tó ṣe pé ń gbà fún tí ọba ní. فإنه كالذي يعيش في الجاهلية ولا يجب أن يكون السيد بقول تدودنا وإذا مات إما أن بابا وأخو ọ̀pàfọ́lórí òun lọ dá tiẹ̀ rẹ̀ ẹni tá a gbà fóun ni ọjọ́ ti ń bẹ lọ́wọ́ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ bá wá lọ fún fàbí ìdẹ́tùwú jàhílíyà irú kúkúkú yẹn ó kúkú ìgbà ojú dúdú ni ẹ wá máa gbọ́ mi dáadáa o wọ́n ní walaysa ma'nahu ẹ máa gbọ́ o walaysa ma'nahu wọ́n ní kì í wá ṣe ìtumọ̀ rẹ̀ annahu yakfur bóyá kí tuntun mi walaysa ma'nahu annahu yakfur lọ́wọ́ ní sharh sunnah ta'liq ní Sheikh Salih Fawzan wọ́n ní walaysa ma'nahu kì í ṣe ìtumọ̀ rẹ̀ ní wípé annahu yakfur wípé ti di kèfèrí o. جواب كافي كيف تمارني قتل كفريو لكن معناه شبه تمارن أنه يكون فيه خصلة من خصال الجاهلية ثم تعتبر بإيرانيك ìròyìn ìgbà ojú dúdú ìwà kan nínú ìwà ìgbà ojú dúdú ń bẹ lára rẹ̀ mú o túmọ̀ sí pé ti di kèfèrí tó fún aṣọ ìgbéwọ́ kàfárọ̀ ni ọ̀ka tíra dáadáa ni àbọ̀ ìnájú tó tíra rẹ̀ lọ́ka ṣẹ́kù náà kí ló fà á tí wọ́n fi sọ pé ìwà ojú dúdú kan á bẹ lára rẹ̀ wọ́n ní àìsùn láyé ìṣòro dáhùn àti ìmáàmì wọ̀nyà ìṣòro fọ́wọ́ nígbà tó ṣe pé kò tẹ̀lé olórí kan òun náà lọ dá tiẹ̀ rẹ̀ ó ní ayọ̀ apani àṣetí nìkan ni ó wá bẹ̀rẹ̀ sí máa dàlú ó bẹ̀rẹ̀ sí máa sẹ̀mí lẹ́ni tó ṣe pé kò tẹ̀ ní ìmáàmù rárá
sáàtì gbọ́ dáadáa wọ́n ní wàlẹ́ ìsẹ̀mẹ̀ ẹ̀náwó ẹ̀nàwó yẹ fún kìí ṣe ìtumọ̀ rẹ̀ ní kó ti di kèfèrí lórí ẹ̀ka fẹ́rẹ́ tó àdìsí yẹn kí wọ́n á kú bó ṣe ẹ̀ka ti gbẹgbẹ òun náà ní wípé fa ìnáwó dájúdájú man faraqa al-jama'a ẹni yóò tó bá yà pa jàmá mùsùlùmí ọba wọn ṣe òun lọ dájú ẹ lẹ ọgbà fún aṣáájú àwọn mùsùlùmí eléyìí tí gbogbo àná kóhun la ṣáájú ṣe pọ̀ ó wá yapa rẹ̀ ní òdiwọ̀n distance tí ń bẹ láàrin ọmọ ká kan sọmọ ká kejì bàbá ẹ̀dá ọwọ́ kú fẹ́mi tẹ̀tún jáde yá irú kú tó kú yẹn ó kú lẹ́ni tó ṣe pé ìwà kan nínú ìwà àwọn jàdìríyà ń bẹ lára rẹ̀.